Sam Larry ọ̀rẹ́ Naira Marley kú tán díẹ̀ ló kù. Gbajúmọ̀ aláfẹ́ tó tún jẹ́ oníṣòwò orin Sam Larry ló gba àfonífojì òjijì ikú kọjá láìpẹ́ yìí. Ìjàmbá ọkọ̀ ńlá kan ló ṣẹlẹ̀ sí ọkùnrin náà ní ojú ọ̀nà onígbèrè òkun Lagos-Calabar Coastal Road nípínlẹ̀ Èkó. Ìjàmbá ọkọ̀ Sam Larry yìí ló wáyé ní nǹkan àárọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé àná nígbà tí ọkọ̀ náà lọ dárí sọ ọkọ̀ àjàgbé ńlá kan léyìí tó fa kí ọkọ̀ náà rún jégé lápá kan tí ẹ̀ṣọ́ tó ń bẹ pẹ̀lú Sam Larry nínú ọkọ̀ náà sì kú lójú ẹsẹ̀. Àwòrán àti fọ́nrán ìṣẹ̀lẹ̀ náà ṣàfihàn bí ọkọ̀ náà ti rún jégé lọ́wọ́ iwájú. Àmọ́ ṣá, orí kó Sam Larry yọ nínú ìjàmbá ọkọ̀ náà tó sì ti wà ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí àbí iléeṣẹ́ Sam Larry àti àwọn ọlọ́pàá gan pàápàá ò tí ì wí nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bá Sam Larry kẹ́dùn tí àwọn mìíràn sì ń ṣèdárò ẹ̀ṣọ́ ìyẹn báńsà tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Bẹ́ẹ̀ làwọn mìíràn tún pé bẹ́ẹ̀ la tún rí àwọn kan tí wọ́n ń yọ gbajúmọ̀ aláfẹ́ náà tí wọ́n sì lòdì ọ̀rọ̀ ikú gbajúgbajà òǹkọrin tó kú ńjọ́sí ìyẹn Mohbad mọ́ ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ sí Sam Larry.